dúpẹ́ lọ́wọ́ gómìnà wa fún èsì ìjáde ti minimum wage ti Ọ̀ṣun. Gómìnà ṣe gan, wọ́n fi bí wọ́n ṣe jẹ́ wọ́n fi hàn wá. Ẹ̀rí pé nígbà ìpolongo ìbò wọ́n bá wa ṣàdéhùn, gómìnà dẹ̀ mú ṣẹ. Wọ́n múnú àwọn èèyàn wa dùn, wọ́n múnú gbogbo àdùn, kò lè lè tí a ṣe lónìí. Màá rọ gómìnà wa ní pé kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ ìrere tí wọ́n ń ṣe wọ́n ṣiṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo ará ìlú. A lè tún bá àwọn èèyàn wa sọ̀rọ̀ wọ́n jọ wọ́n jẹ́ kí akọ́wọ́ ti ìjọba yìí lẹ́yìn. Ẹ má jẹ́ ká padà sí Egypt tí a ti ń bọ̀. Jerusalem ti ẹwà yìí ní kẹjá rìn jùmọ́ ìyẹjá jókòó sí. A dẹ̀ mọ̀ pé gómìnà òwú ṣe bẹ́ẹ̀ ni wọ́n. A tún dúpẹ́ lọ́wọ́ head of service wa, mo sọ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kan. Tó bá jẹ́ pé head of service wa wọ́n gbàbọ̀dé fún wa kò ní rọrùn bí ó ṣe lọ yìí, ṣùgbọ́n wọ́n dúró ti òṣìṣẹ́ ìjọba, wọ́n dẹ̀ dúró tì wá, wọ́n fi dá wa lójú pé constituency wọn ní. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ò lójú ti àwọn èèyàn wa. Àwa sọ fún àwọn èèyàn wa pé pẹ̀lú Ọlọ́run àti àtìlẹ́yìn wọn a ò ní dá wọn nítàn mọ́, a ò ní dójú tì wọ́n. Ọlọ́run á gbà fún wọn.